Agbala Gabriel, Agbala Gabriel, Agbala Gabriel. Ẹ mà kú iṣẹ́, ẹ kú iṣẹ́ Olúwa. Èèyàn kì í ṣerú èyí kó má lábọ̀. Ẹni tọ́lọ́run pè ó yàtọ̀ sẹ́ni tó pera ẹ̀. Ọlọ́run pè ẹ̀yin ẹ sì ń jíṣẹ́ Olódùmarè. Àwa ń rí Ọlọ́run lára yín púpọ̀ púpọ̀. Adùn ṣe bí ohun tọ́lọ́run bá lọ́wọ́ sí, aṣòro ṣe bí ohun tí Ọlọ́run ò tí ì ṣetán tí ò lọ́wọ́ sí. Ṣùgbọ́n ẹ̀yin ò pera yín. Ọlọ́run ló pè yín, ó ní Agbala Gabriel ọ̀yá ọ̀nà tí wọ́n gbà rè. Gbogbo àwọn tó rò pé ayé ti pin máwọn lọ́wọ́, Ọlọ́run lò yín. Wọ́n wá padà mọ̀ yí pé àṣì ọ̀nà tó kù, torí ọ̀pọ̀lọpọ̀ ti rọra ẹ̀pin tó ní kò sí nǹkan kan mọ́. Bóyá kí wọ́n kàn máa jẹun abẹ́rí. Ìyàwó ti fi ẹlòmíì inú àwọn tẹ́yìn tẹ̀sí ràn lọ́wọ́ fún ìyàwó mi ti lọ, ìyàwó ẹlòmíì lọ nítorí pé kò sí nǹkan kan mọ́. Ṣé bí ohun arílarí èyí tá a rí iná lárí, Ọlọ́run lọ́mọ ìdẹ ti tún ṣe tí ó hàn sí gbangba. Èyí tó hàn ni làwa ń rí yìí. Èyí tí ó hàn sí gbangba ń kọ́ ẹlòmíì ti sọ̀rọ̀ ètí nù. Ṣùgbọ́n wá rí Ọlọ́run lára yín, ẹ tún jẹ́ ká tún dá Ọlọ́run mọ̀, ẹ tún jẹ́ ká tún mọ pàtàkì Ọlọ́run. Ká wá rí wípé ìyanu ni Ọlọ́run. Ọlọ́run gbẹ̀yìn dìde, ẹ sì ṣiṣẹ́ yẹn gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. Agbala Gabriel. Èèyàn kì í ṣerú eléyìí kó má lábọ̀. Ọ̀rọ̀ yín wá dàbí odò Mara nínú Bíbélì. Ṣé ẹ rántí sà? Tó jẹ́ pé ìkorò àti kíkan ni. Ṣùgbọ́n nígbẹ̀yìn Ọlọ́run gbé dídùn wá sínú odò Mara, ó sì padà di adùn. Ó túmọ̀ sí pé Ọlọ́run ń lò yín ni. Ṣẹ́rí tá bá jókòó, torí àdìtú láyé o, àdìtú sì ni àwọn ọmọ ẹ̀dá èèyàn nínú ayé. Ọlọ́run sì dá àwọn ọmọ èèyàn, kò dá wa lásán. Ó dá oníkálukú pẹ̀lú nǹkan kan, pẹ̀lú àmì, pẹ̀lú iṣẹ́ ìyanu tàbí pẹ̀lú àwọn iṣẹ́ kan tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí ó jẹ́ ń dúníyàn. Iṣẹ́ tọ́lá ń gbà Ọlọ́run dá yín ní tọ́lọ́run lẹ́sẹ̀ nù. Òun lẹ́ ń ṣe yìí o. Agbala Gabriel. Gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ìkorò wà nù ayé wọn tí wọ́n mọ̀, wọ́n gbàdúrà títí, wọ́n sọ gbogbo ẹ̀ títí, wọ́n rìn gúnlegúnle ní pópó, wọ́n rìn yẹlẹ́nkù lérònà pé báwo làwọn ó ṣe mú ìkorò kó ń bẹ̀. Ọlọ́run sì fọwọ́ lẹ́rán, ó wá wò wọ́n. Ó wá ní mo ti gbé ìránṣẹ́ mi kan dìde. Agbala Gabriel ni. Òun ni ó padà wá mú ìkorò tó wà nù ayé rẹ̀ kó mẹ́. Ẹ sì jí sí ọ̀hún, ó sì ní ìtumọ̀ nù ayé. Ta ló wá ń lòdì sí yín o? Ta lẹni ọ̀hún tó ní ohun tẹ́ ń ṣe yìí? Ó ń bí òun nínú. Agbala Gabriel, ẹni tó bá nírú eléyìí ń bí òun nínú kọ́lọ́ rẹ̀ bí dànù tàbí kọ́lọ́ rẹ̀ pokùnso. Ẹni bá bínú yín, ẹ jẹ́ á wò. Èwo lòun ṣe? Ta ló ràn lọ́wọ́ rí? Ọlọ́run ó lè fún lówó. Ta ló rẹ̀ lẹ́kún rí? Kó ṣàlàyé. Kọ̀rẹ́ nìkan lẹ́kún rí. Ẹni ó sunkún délé rẹ̀, ó tún háàdì mọ́ ni. Agbala Gabriel, ẹnìkan ò pè yín o. Ẹ kàn jí sí Ọlọ́run kiri ti yín ni. Ẹ wá ń sọ fún mi. Agbala Gabriel máa bá iṣẹ́ Olúwa lọ. Wàláì, ẹ máa bá sí Olúwa lọ. Ṣẹ́rí ayé ò bu yín o. Ẹ má jẹ́ àtànra wa jẹ. Agbala Gabriel, ayé ò bu yín o. Kódà wọ́n fẹ́ bí yín bu yín o. Wọ́n lè fẹ́ àwọn òbí yín bu yín o. Fìlà má wo bẹ̀ ni ẹ dé. Ẹ̀yin ẹ dé fìlà má wo bẹ̀. Ìtọ́lọ́hun lẹ́ẹ̀ṣe, òun lẹ́ ń ṣe yìí. Ọdẹ wo tí ọba jọ yín lójú, òun rèé. Èmi la láyọ̀ lónìí.
èmi lolórí aláyọ̀. Màmá lọ́jọ́ birthday yìí ó ní àmì. Ọjọ́ ìbí gbọ́dọ̀ ní àmì. Ọjọ́ ìbí gbọ́dọ̀ ní àmì. Inú bàbá ti inú wọn ti dùn kọjá yìí. Màmá lórúkọ Olúwa. Lórúkọ Olúwa. Lónìí tẹ́ ẹ pé 70 years ní Ọlọ́run fún yín ní kọ́kọ́rọ́ mọ́tò yìí. In the name of Jesus. Màmá mọ́tò yìí ó di ti yín láti ní ìlọ. In the name of Jesus. Olúwa ṣe. Olúwa ṣe. Lórúkọ Jésù wọn ní wádùn ní tìlú lẹ́yìn gbogbo tó ń dùn yín lẹ́yìn gbogbo ẹ̀ pátápátá lọ́wọ́ máa sọ nìdùnnú. Ẹ ṣe àdúpẹ́ o àmọ́ olóore o Ọlọ́run pa iṣẹ́ àti ìyàrá sí láyé. Kí la wá ń sọ? Kí la ń sọ? Tí ọba tún jọ yín lójú ẹ tún wò. Ó yá ẹ máa bọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Ògo ni wọ́n tún wọ́ ilẹ̀ ẹlẹ́ yìí. Màmá wọ́n tún wọ́lẹ̀ ẹlẹ́ yìí. Ọlá Agbala Gabriel. Ọlá Jésù ni màmá. Ọlá Jésù ni wọ́n tún mọ búlọ́ọ̀kù fúnìtì díẹ̀. Sódà nírọ̀lẹ́ àkàrà máa. Àbí a máa gbafẹ́. Ẹ máa bọ̀ ẹ já wọlé. Wow ẹ jẹ́ farabalẹ̀ máa gbé bí ẹ bọ́ sẹ́lẹ̀ báyìí. Wow màmá ẹ máa rọra o. Ẹ kò ṣẹ́ o. This is very great. This is so great and wonderful. Ìtọ́lọ́ ń ṣe yìí ó yanilẹ́nu o. Ọlọ́run má dáwọ́ iṣẹ́ rẹ dúró o. Bí ojú màmá bọ́ ṣe ń bọ̀. Màmá ẹ fi ayọ̀ wọnú ilé yín. A ti kọ́kọ́ fi ayọ̀ wọ̀ yìí tún fayọ̀ wọ̀. Nígbà wọ pásítọ̀ mi tún dé tún fayọ̀ wọ̀. Báwo ni ní ṣe nígbà tẹ́ débi lẹ́nu? Yìí jẹun látàrọ̀. Ẹ jẹun kílódé? Inú dùn ni. Inú yẹn dùn lẹ́ fi jẹun. Mọ̀ ń bọ̀ kán tó ṣe bá wa tan jẹrẹ́tọ̀. Wọ́n ní wọ́n ní nínú owó tí wọ́n ta kó sílẹ̀ láti fi nǹkan wá dúró báyìí. Wọ́n ní wọ́n tún ra jẹnẹrétọ̀ ń bẹ̀ again. Ó yẹ ẹ bá wa tan jẹnẹrétọ̀ yẹn. Lórí afẹ́ wọnú ilé agbọ́dọ̀ iná gbọ́dọ̀ tán nú ilé. Màmá ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ àwọn tí Ọlọ́run lò. Ọlọ́run alààyè ọba tó tóbi lọ́ba ọba tí téèyàn mọ bó ti tóbi tó ọba téèyàn mọ bẹ̀rẹ̀ tí ò mọ̀pin rẹ̀ èmi ò tiẹ̀ mọ bí mo ṣe lè dúpẹ́ ọ̀nì ọpẹ́ mi pa ní ilé sán tán ìwọ̀n ọba tí mo mọ̀ ọ́ san ká ìgbà lọ́wọ́ mi ni mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo olórí aláàánú mi mo dúpẹ́ lọ́wọ́ olórí aláàánú mi iṣẹ́ ti yín lápò ìfẹ́ mi lẹ́ní ẹ̀yà mi lẹ́nu ọlọ́wọ́ yá yìí. Mo ń bọ̀ atọ́kùnrin àtọ́kùnrin. Mama ṣé lẹ́tà wá last week kọ́lé lẹ́yìn. Tí ìpọ́sẹ̀ kan. Ṣé àti tí ò bá sáwà ibẹ̀ tí àbí tá a bá síbẹ̀ wọ́n ní àmàjíìkì ní rání wọ́n kàn lọ gbélé kan òní. Ṣé ẹ sún àpẹẹlẹ mọ̀mọ́ tá a wá last week. Ọlọ́run ó ní. Ṣé lẹ́yìn náà ni ilé tá a wá rè ẹ jẹ́ wọlé káwọ̀. Agbala Gabriel Old Age Home and Charity Foundation cost analysis of Mama Gbonkan's building. Gbogbo ti electrician àti pafọ́ pipe àti iná gbogbo. This is 493,000. As we can see it, plumbing work 324, tiling 401, pumping machine 7,000. Táǹkì tí wọ́n gbé sórí dọ́pọ̀ táǹkì omi 55, ceiling which is suspended ceiling 291, generator 140,000. Ohun tó fi rẹ́ gbogbo ara àgànná 150,000, flooring of compound 160, cementi tí wọ́n lò 250,000, painting 200,000, artwork 80,000, cabinet wardrobe àti ilẹ̀kùn 500,000. Weather kí ni weather ṣe náà? Weather tó bá wa rí kí ló ṣe mẹ́? Ó ra ni láti fi cast orí dẹ́kítà gbé omi lé 20,000, carpenter kí carpenter ṣe olóko wa pákó ẹ̀ 10,000, filling àwọn tó fill inú bíbá yìí àti laterals filling tọ́ra 120, àwọn labour 25, ring 25, ring èwo nìyẹn náà ring ìdọ́kọ́ sínú waste tán ṣe, aluminium ìyẹn window tán ṣe 250,000, gravel tán fi wọ́lẹ̀ yìí 180,000, iyẹ̀pẹ̀ 75,000, wọ́n ra block tán fi mọ fẹ́ǹsì àbí
100,000 àbí cement 9,000 èwo lè expenses lè 180 yìí àwọn nǹkan tó yọjú tó padà yọjú 180,000 we have 4,214,000. ẹ wò gbà tó tún lọ sílé ìwé àwọn ọmọ tí wọ́n kù 20,000 ẹnu owó rẹ̀ kù 10,000 ẹnu owó rẹ̀ kù 50,000 ẹnu owó rẹ̀ kù 6,000 Agbala Gabriel ó lọ sàn ó wá pèsè kan ẹ̀rù Ọlọ́run bà mí ó níjọba kọ́ ló rán mi o torí pé ayé èèyàn ẹ burú tí Agbala Gabriel bá sọ bẹ́ẹ̀ ẹ lè wá sí lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin náà sì wà nú ayé o ẹ sì wà nú ìlú tírú àwọn ọmọ wọ̀nyí tí ò fi rówó iléèwé san àìmọye iléèwé tí ò rówó lè san owó iléèwé san èwo lẹ́yìn lọ ẹ lọ bí kankan ẹ lọ bí kankan ẹ lọ ṣèrànlọ́wọ́ abẹ́ ṣèrànlọ́wọ́ ni ẹ lọ ṣèrànlọ́wọ́ pa bí tí òun kò mọ̀ òun sí òjò ẹni tí ó sì ó ṣe òun lọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn Agbala Gabriel ẹ̀yin ẹ máa ṣe tí yín lọ o Ọlọ́run wà pẹ̀lú yín o lẹ́yìn tí mo mọ̀ Ọlọ́run wà pẹ̀lú yín Ọlọ́run ó sì wà pẹ̀lú yín délẹ̀ lágbára Ọlọ́run ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ máa ní lọ́kàn wípé wọ́n máa bu yín o wọ́n máa bu yín ò sí ọgbọ́n rẹ̀ ṣùgbọ́n gbólóhùn kan ló máa ń wá sí nínú ọpọlọ tí mo mọ̀ pé gbólóhùn yìí àtọ̀dọ̀ Olódùmarè ló ti wá Ọlọ́run ló sọ̀rọ̀ Agbala Gabriel gbọ́ ní tí mò ń gbèdú àìsàn ni wípé Ọlọ́run sọ̀rọ̀ ó ní èmi Ọlọ́run ẹni tí mo bá bú ó ní tẹ́ ẹ bá yìn láàárọ̀ ó ní ẹ padà bú lálẹ́ ni ó ní èmi Ọlọ́run ẹni tí mo bá sì yìn tẹ́ ẹ bá bú ẹ padà yìn ni o ohun tí mo gbé sọ ni pé Ọlọ́run ní èmi Ọlọ́run ẹni tí mo bá yìn ó ní káyé èèyàn ayé tẹ̀ wọ́n ń burú ẹni bẹ́ẹ̀ ó lẹ́ padà yìn ni o bẹ́ẹ̀ èmi Ọlọ́run yìí náà ẹni tí n bá sì bú ẹ wá yìn ó lẹ́ padà bú gbẹ̀yìn ẹ bú ní pẹ̀kun ayé ni yẹn gbé tọ́lọ́run bá ti yìn kò sí agbára fún bẹ́ẹ̀ bá bú dọ̀tún la mẹ́wàá ẹ padà yìn ni bíi ti irú Gabriel yìí ṣètò wá gbọ́ Agbala Gabriel mo wá tọ̀ ṣáá mo lọ wọnú Bíbélì tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run Agbala Gabriel yìí Gabriel tó ń jẹ́ ó ní ohun tó túmọ̀ sí ta ló mọ̀ túmọ̀ orúkọ kó wá sọ Adérójú ọmọ Ògúndìran ta ló mọ̀ túmọ̀ orúkọ ta ló mọ̀ túmọ̀ Gabriel kó wá ṣàlàyé ẹ jẹ́ kí n ṣàlàyé Gabriel kó yé kó wá ẹ jẹ́ apabì káyà gidun ẹ jẹ́ sọ ohun tí mo rí ẹ jẹ́ sọ ohun tí mo fẹ́ sọ ẹ̀yin àgbààgbà tẹ́ ẹ ní làákàyè nínú ọgbọ́n ọ̀yá ẹ wá mú mi ọgbọ́n ẹ wá mú mi làákàyè gidi ìtumọ̀ Gabriel ò jìnnà rárá ó fìdí kalẹ̀ sínú Bíbélì Gabriel áńgẹ́lì ni nínú Bíbélì ó sì ẹdún Gabriel ó sì orúkọ jẹ́ Gabriel tá à ń sọ yìí áńgẹ́lì ni o nínú Bíbélì òun ló túmọ̀ àlá Dáníẹ́lì ẹ lọ wò Gabriel ló túmọ̀ àlá Dáníẹ́lì Gabriel dàbí áńgẹ́lì tó túmọ̀ àlá Dáníẹ́lì ẹ tún fìyẹn lẹ̀ Gabriel tá à ń sọ yìí náà òun ló kéde ìbí Jòhánù àbí ẹ mọ̀ ni Gabriel tá à ń sọ yìí òun náà ló kéde ìbí Jésù Kristi ẹ mọ̀ ni Gabriel tẹ́ ń sọ yìí áńgẹ́lì ni nígbà tí Jésù ṣiṣẹ́ ìyanu lóríṣiríṣiríṣiríṣi tó ṣiṣẹ́ ìyanu tán wọ́n fẹ́ padà àwọn èèyàn wọ́n fẹ́ máa tẹ̀lé lọ ó ní ẹ̀rá ó ní ẹ padà ẹ máa lọ sí gbogbo ayé ẹ máa lọ kéde ìyìn rere ó ní ẹ máa lọ jẹ́rìí ṣiṣẹ́ Olúwa Ọlọ́run mi ṣẹwárí abẹ́rẹ́ ṣé Gabriel sorúkọ jẹ́ báyìí ẹ rí i pé kò sorúkọ jẹ́ Gabriel sorúkọ jẹ́ o áńgẹ́lì ni ẹ wá wo ohun tí ń ṣe lónìí ẹni tí àrà ti fẹ́ tó ti rò pé àrà ti kú mọ́ òun nínú Gabriel ó jẹ́ kó mọ̀ wípé àrà ò lè kú mọ́ inú o àlá rẹ yóò wá sí ìmúṣẹ ó wá sí ìmúṣẹ àbí ò wá sí ìmúṣẹ
gbogbo ẹni tí nǹkan ti korò fún Gabriel ti sọ di adùn àtọyìn. Abẹ́ẹ̀rí ohun tí ń ṣe káàkiri ni kí ló dé ká fẹ́ máa pẹ̀gàn rẹ̀. Ẹ má jà pẹ̀gàn rẹ̀, ẹ já máa yin Ọlọ́run lára rẹ̀. Yẹn ni pé Ọlọ́run ń fi rẹ̀ hàn wá lára Gabriel tí í ṣe Àgbàlá Gabriel. Ìdí nìyẹn o. Gabriel ò sí orúkọ jẹ́ o, orúkọ ọmọ ní ìdánu ọmọ, orúkọ ọmọ ní máa ro ọmọ, orúkọ ro Gabriel, ó rò ó sì nítumọ̀ rere. Ẹni tó rò pé ilé ayé ti pin mọ́hun lọ́wọ́ tó ti sọ̀rì tínú, Ọlọ́run lo Gabriel, ọ̀yá lọ sọ ayé rẹ̀ dọ̀tun. Ẹ wá fẹ́ máa bu, gbogbo ẹni bá bu tó ẹ̀yin nu Ọlọ́run nu, ẹ má bu Àgbàlá Gabriel mọ́. Àgbàlá Gabriel máa ṣe ìyanu rẹ̀ lọ. Iṣẹ́ tọ́lọ́run gbélé ọ lọ́wọ́ nìyẹn, níbi tọ́lọ́run pè wọ́n sí nìyẹn, níbi Ọlọ́run pè yín sí ni ẹ dákun máa ṣe lọ o. Ohun rẹ̀ o, ẹ̀kọ́ ni wọ́n ṣe ní ká máa kọ́ sí nípa igi ọ̀pọ̀tọ́. Ó ní ẹja kọ́gbọ́n ká mú mi làákàyè, ká mú mi òye nípa igi ọ̀pọ̀tọ́. Àtèmi àtiwọ ọ̀rọ̀ rẹ̀ oníkálukú wa, ta ni wọ́n rántí ìrànlọ́wọ́ fún, ta ló kù díẹ̀ fún, ta ló ṣe fún. Yóò kọ́ ẹ̀mí àtiwọ lẹ́kọ̀ọ́. Àgbàlá Gabriel Ọlọ́run ń lò fún wa láti pé ká lè máa kẹ́kọ̀ọ́ lára rẹ̀ ni. Ìwọ kẹ́kọ̀ọ́ lára rẹ̀, kí mi náà kẹ́kọ̀ọ́ lára rẹ̀. Àwọn tó bá kù díẹ̀ ká tó fún, ìwọ náà ṣe fún wọn, kí mi náà ṣe fún wọn. Yóò dáa kò ní bàjẹ́ láṣẹ Olódùmarè. Àgbàlá Gabriel ẹ máa ṣiṣẹ́ yín lọ o. Ọlọ́run wà pẹ̀lú yín, yóò sì máa dúró títí yín títí láé àti láéláé. Àmín 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 o, lórúkọ Jésù, hallelujah. Ẹ wo orúkọ mi ò jìnnà, rere ni wọ́n ṣe wọn ò ní ṣe ká, rere lèmi ò ṣe mi ò ní ṣe bí, rere ni wọ́n ṣe wọn ò ní ṣe ká. Bíre bá di bí ìpàdé dọ̀hún o, mo wí mo sọ àbọ̀ mi rèé tó nílé tàlejò. Mo fàsìkò yìí dágbére pa ó fi re pàdé ogun lọ́jú jẹ́ lọ́jú mo ò ní ṣẹlẹ̀ lọ́dẹ kó wá wa. Èmi lọmọ tẹ́lẹ̀ nkẹ́ ọmọ àbẹ̀jọyè, ọmọ àbẹ̀jọ́sùpọ̀ ọmọ olúkọ ajagun mi rè ní jòmù. Èmi lọmọ ogun lárí jẹ́ òrí egun tó lọ́wọ́ tí ìfẹ́nu gbẹ́bọ̀ bàkìbàkì lẹ́yẹ olùfọ̀n. Èmi lọmọ ogun ọ̀sákẹ́ ọmọ ogun ọkùnrin bí bá jẹ́ alẹ́ gẹ̀ǹgẹ̀ lárúurú alárúurú aníyọ̀ pàyà lárúurú abòlé bàgẹ̀bàgẹ̀. Olúfúnṣọ́ Adéjàre lè mí jẹ́ Adérójú ọmọ Ògúndìran ọmọ aríkéwúsayé eré. Orí mi tètè wá dọlọ́rọ̀, orí mi bí mo bá jí máa fọwọ́ gbárí mi mú o, orí mi tètè wá dọlọ́rọ̀, orí mi.